Ẹ kú dédé àsìkò yìí, èyí làwọn ìròyìn tó jẹyọ láti inú ìwé ìròyìn The Matrix lónìí ọjọ́ kẹrìnlélógún oṣù keje ọdún 2025. Ẹniọlá Sálíù lorúkọ mi. Kàkà kó sàn, níṣẹ́ ló tún le sí i pẹ̀lú bí àwọn ẹgbẹ́ òṣèlú alátakò ṣe ń fojoojúmọ́ jẹ ààrẹ Tinubu lẹ́sẹ̀ láti má lè ṣe sáà ẹlẹ́ẹ̀kejì. Súlè Lamido kéde pé òun yóò gbárùkù ti gbogbo ẹgbẹ́ aláṣepọ̀ láti yẹ àga nídìí ààrẹ Tinubu. Amaechi ṣèlérí pé òun yóò rí i dájú pé òun fi òpin sí sáà ẹlẹ́ẹ̀kejì ààrẹ Tinubu lọ́dún 2027. Ó rọ àwọn ènìyàn láti gbárùkù ti ẹgbẹ́ òṣèlú ADC. Ṣé oníṣẹ́ oṣù nìwọ yálà níléeṣẹ́ ìjọba tàbí ti àdáni tó o fẹ́ gba ilé tàbí tó o fẹ́ ra dúkìá ìyẹn property kan tó wò wá tí ì pé iléeṣẹ́ Dabson Dave Properties and Contractor Limited ní ká sọ fún yín pé ìrọ̀rùn ti dé o. Ẹ kàn sí wọn lónìí kẹ́ ẹ jọ sọ̀rọ̀, wọn yóò béèrè iye tẹ́ ẹ ní, wọn yóò sì bá yín fi iye tó bá kù kún, tẹ́ ó sì máa san díẹ̀díẹ̀ fún wọn pẹ̀lú èlé ìyẹn interest péréte bó bá ṣe rọ̀ yín lọ́rùn láàrin oṣù kan, oṣù mẹ́ta, oṣù mẹ́fà àti ọdún kan. Bákan náà, tẹ́ ẹ bá ní kọ́ìnsì ayé àtijọ́ tó jẹ́ wípé tí wọ́n bá gbé tẹ́sítà sí yóò tanná, bó sì jẹ́ àwọn nǹkan ayé àtijọ́ míì, ẹ fẹ́ ra ilẹ̀, ẹ fẹ́ ra lé, ẹ fẹ́ ta ilẹ̀, ẹ fẹ́ ta lé, tàbí ẹ̀yin fẹ́ ta mọ́tò yín tó ti gorí odó, bó sì jẹ́ tuntun òun lẹ̀yin nílò, ẹ pè wọ́n sórí àwọn nọ́mbà yìí. Ààrẹ Tinubu ṣe ìpàdé pẹ̀lú àwọn gómìnà ẹgbẹ́ òṣèlú APC ṣáájú ìpàdé ìgbìmọ̀ aláṣẹ ẹgbẹ́ òṣèlú ọ̀hún. Ẹni tí yóò jẹ́ adérọ́pò ètò ìdìbò ọdún 2027 àtàwọn nǹkan míì ló wà lórí àtẹ ètò tí wọn yóò gbé yẹ̀wò níbi ìpàdé náà. Ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin lórílẹ̀‐èdè yìí ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí lórí owó kan tí kò dín ní bílíọ̀nù $18 tí wọ́n lò fún àtúnṣe ilé-iṣẹ́ ìfọpo orílẹ̀‐èdè yìí. Àwọn aṣòfin àgbà 4 ni wọ́n ti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC, léyìí tó fi kún iye aṣòfin ẹgbẹ́ òṣèlú náà ní ilé ìgbìmọ̀ aṣòfin àgbà. Ìdánwò àṣekágbá oníwèé mẹ́wàá ni ìròyìn fìdí ẹ̀ múlẹ̀ pé ó ti jáde báyìí, pẹ̀lú bó ṣe jẹ́ wípé àwọn akẹ́kọ̀ọ́ 13 ni wọ́n mú fún àṣemáṣe nígbà tí ọwọ́ tẹ àwọn 52 míì. Ilé-ẹjọ́ gíga ti ìjọba àpapọ̀ tó fìdí kalẹ̀ sí ìlú Èkó ti da ẹjọ́ ẹ̀sùn bílíọ̀nù 12 náírà ó lé tí àjọ EFCC fi kan alága iléeṣẹ́ Honeywell àtàwọn 3 míì nù bí omi ìṣanwọ́. Ìròyìn eré ìdárayá: ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù àwọn obìnrin orílẹ̀-èdè England àti Spain ti ń gbáradì fún àṣekágbá ìdíje Euro 2025. Ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn yìí àtàwọn ìròyìn míì lẹ́ ò láǹfààní láti jẹ̀gbádùn tẹ́ ẹ bá darapọ̀ tẹ́ ẹ sì tẹ̀lé The Matrix lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X. Àdúrà Mọ́mi Balógun ló ṣe òǹgbùfọ̀ ìròyìn yìí.